Ẹ kú dédé ìwòyí o. Lónìí a máa túbọ̀ máa wọnú ẹ̀kọ́ CSS wa. Àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní advanced CSS. A ti dójú ibi tí mo lè ní a ti ń wọnú CSS lọ. Lónìí ohun tí mo fẹ́ ká wò ní táwọn eléyìnbó ń pè ní critical render path. Báyìí ni mo ṣe máa ṣàlàyé ìyẹn ní èdè tiwa tó jẹ́ èdè Yorùbá. Màá ní àwọn ohun tí ó ṣe kókó tó ṣe pàtàkì láti wò nígbà tá a bá ń kọ́ website wa kí ó ba lè rọrùn fún browser wa láti gbé gbogbo ohun tá a fẹ́ kó gbé jáde lórí website wa jáde. Mo lérò pé àlàyé yẹn yé yín bẹ́ẹ̀ pẹ̀lú ohun tá à ń wò níwájú wa yìí. Tẹ́ bá rántí wípé nínú fídíò wa tá a ti ṣe sẹ́yìn bí ẹ̀ẹ̀mejì mo ti ṣàlàyé irú nǹkan báyìí fún wa. Ká bá ní wípé a fẹ́ lọ gbé nǹkan lórí website wa tí mo pè ní apere.com. Apere.com tó jẹ́ website wa. A máa ti gbé sórí server wa. A sì máa ṣe ẹ̀kọ́ bí a ṣe máa gbé website wa sórí server. Àmọ́ nísìnyí server wa orí kọ̀mpútà mi náà ni mo máa pè ní server wa. Tá a bá lọ sí apere.com báyìí tó bá ti wá sórí server wa a wò pé HTML ni òun kọ́kọ́ máa gbé wá. HTML ni ó máa kọ́kọ́ gbé wá. Ẹ jẹ́ n ṣí èyí tó jẹ́ text editor wa kí ó ba lè kí n ṣe pọ̀ mọ́ ohun tá à ń ṣe kó ba lè yé wa bẹ́ẹ̀ kó ba lè yé wa dáadáa. Ẹ rí pé HTML file wa lélẹ̀. Ohun nǹkan tó máa kọ́kọ́ gbé wá sórí browser wa nìyẹn. Ìyẹn tó jẹ́ HTML file. A ṣètò wá wò pé website arákùnrin ó mà tún ní CSS nínú. Tí èyí server yẹn tó wá ní kó ń sáré lọ gbé èyí tó jẹ́ CSS file wá. A ṣẹ̀ wá padà lọ sí èyí tá a pè ní CSS file yìí. A ṣẹ̀ wá gbé ohun wá. A gbé yẹn náà wá sí orí browser wa. Tó bá ti gbé wá sórí browser a ṣètò wá wò pé èyí tó jẹ́ ọ̀rọ̀ tí mo pè ní font lédè òyìnbó tá a bá rántí pé font àtorí Google láti gbé font nígbà tá à ń fi eléyìí ṣe àpẹẹrẹ ní ẹ̀kọ́ bí mélòó kan sẹ́yìn. Ẹ bá rántí eléyìí tó jẹ́ Google API rí pé CSS file náà ni. Àmọ́ orí server Google láti lọ gbé yẹn. A ṣẹ̀ wá lọ a gbé font a gbé wá sórí browser. Ohun tó wá ṣẹlẹ̀ ni wípé gbogbo ìgbà tí browser wa fi ń wá oríṣiríṣi ló fi ń wá gbogbo àwọn nǹkan yìí lórí server kó ṣẹ̀ tó lọ sórí Google Form. Àkókò àti máa lọ ẹni tó ń wá nǹkan gan-an àfi kó ní sùúrù ni torí pé tí server wa ò bá ti gbé CSS wa wọlé tí lè rí ohun tẹ́ fẹ́ kà èyí tí ó jẹ́ ọ̀rọ̀ tí mo pè ní text tí lè rí wò lórí website yín. Pàápàá jùlọ tó bá tó wá jẹ́ pé irú font tẹ́ lò ẹ̀ṣẹ̀ tó lọ gbé látorí server ẹlòmíì irú títí Google font ìyẹn náà tún jẹ àkókò. Ìdí èyí ló ṣe kókó fún ẹni tó bá ń kọ́ website láti rí wípé ó gbé àwọn nǹkan bí mélòó kan yẹ̀wò kí irú kó má di wípé a ṣe máa dúró de àwọn fáìlì wa kí a tó rí ohun tá a fẹ́ wò lórí website wa wò. Ohun àkọ́kọ́ tí irú ẹni báyìí lè ṣe ni pé kó lo èyí tó jẹ́ font títí ẹ̀. Àwọn font tó jẹ́ pé èèyàn ó máa tètè gbé jáde. Kò ṣe pé ó ṣẹ̀ máa lọ sórí server irú ti Google àbí server ẹlòmíì láti gbé
èyí tó jẹ́ font tí tó máa fi kọ ọ̀rọ̀ téèyàn máa fi ka ọ̀rọ̀ lórí website jáde. Ohun ìkejì ni wípé láti rí wípé CSS file tá a kọ kò wúwo jù, kò pọ̀ jù, kò wúwo jù. Èyí ni ọ̀nà kejì tí a lè gbà láti rí wípé a ò ní kó irú èyí tó jẹ́ wípé website wa ò fi ní tètè ṣí. Fún èyí tí mo lè pè ní ọ̀nà kẹta ni ọgbọ́n tí àwọn èèyàn máa ń dá sí láti rí wípé èyí tó jẹ́ CSS file wọn kò tóbi jù, kò wúwo jù. Èyí tó ń pè ní CSS minify. Tá a bá lọ sórí Google, a rí wípé tá a bá wo èyí tó jẹ́ CSS minify, CSS tá a kọ tó jẹ́ pé ó pọ̀ tó tóbi lórí CSS minify, ìyẹn máa bá wa ṣe tó jẹ́ pé ó máa sunki àbí ó máa jẹ́ kó kéré sí i, tó jẹ́ wípé máa dàbí ìgbà tó wà lórí ìlà kan, kò ní pọ̀ rẹ́rẹ́ bí ó ṣe rí nígbà táwa kọ kóòdù náà jáde pẹ̀lú èdè tí a kọ. Tẹ́ bá rí níbí báyẹn rí bó tún fún wa ní àpẹẹrẹ. Tẹ́ bá wo irú eléyìí sí irú àpẹẹrẹ yìí, gbogbo eléyìí tó ń kọ yìí tó bá kó sórí ibi, àwa tẹ minify, ẹ rí ohun tó sọ́dà, ẹ rí bí bó ṣe wá rí nísìnyí ní eléyìí. Èyí ni nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nípa èyí tí mo pè ní critical render, tí ó túmọ̀ sí àwọn nǹkan tó ṣe kókó tá ní láti ṣe láti rí wípé àwọn fáìlì wa tí server bá wa gbé wá sórí website wa á tètè máa jẹ́ wa. Bá ṣe ń tẹ̀ á máa jẹ́ wa, á tètè máa dá wa lóhùn ní kíákíá. Èyí ni ibi tí a máa ojú ẹ̀kọ́ tẹ́lẹ̀ sí ní èní. Ìpàdé wa lọ́jọ́ mi fún ìtẹ̀síwájú tutorial wa lórí CSS. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube tẹ́ bá fẹ́ràn àwọn fídíò wa. Tẹ́ bá dẹ̀ fẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tá bá fi irú fídíò yìí sí orí afẹ́fẹ́, subscribe sí orí channel tutorial ní èdè Yorùbá. Kẹ̀dẹ̀ má gbàgbé láti tẹ èyí tó dàbí agogo. Ìyẹn gangan ló máa jẹ́ kẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tí a bá ti fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.